máa sọ pé nígbò tí jọba tí ọba ní sísẹ̀sẹ̀ ọgbọ́dọ̀ jọba ìlú yamajọ nímà ní ẹni kankan nílò àjọ nílùú ní ẹni ọba jọba tó bá jọmọ ọba ẹ̀sìn tí bá ń sìn kò sí wọn ní a máa gbà aláìkọ́ máa kọ̀ntínẹ̀sì rẹ̀ ṣe bí wàá sì lú ni wàá ṣẹbọ kọ́ la pè síbẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olórìṣà bóyá àwọn Òṣùgbó àwọn Alágẹmọ àwọn oníkìní kan tó wà níjẹ̀bú lè rí kankan nínú wọn kó jáde kó máa wá sọ gbogbo àwọn tá à ń sọ yìí àwọn onífà ni wọ́n wá gbà kan rí àwọn wá gbé èrò nìbàdàn lóṣogbo lẹ́kọ̀ọ́ àwọn wá ń jáde bọ́ sí social media wọ́n bẹ̀rẹ̀ sí wá ń sọ ohun tí wọ́n mú nípa rẹ̀ àwọn èèyàn ńláńlá méjì kan kú ní Nàìjíríà wa lọ́sẹ̀ tó lọ àwọn méjèèjì náà ọ̀rẹ́ ni wọ́n bákan náà ẹnìkíní gbọ́kú ẹnìkejì náà ló tún ṣe sábàbí ikú ẹnìkejì ẹni alákọ̀ọ́kọ́ náà ni Muhammadu Buhari ẹni ẹlẹ́ẹ̀kejì náà ni ọba ọlọ́lá jùlọ Síkírù Adétọ́nà Àwùjalẹ̀ tó jọba Ìjẹ̀bú àwọn méjèèjì yìí oore ni wọ́n jẹ́ fún àlè ọmọ yìí oore ni wọ́n jẹ́ fún Islam nígbà tí Buhari kú àwọn tó jọta rẹ̀ oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí gbé sórí social media oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí sọ nípa rẹ̀ àwọn tó wọ́n bá ṣe tí wọ́n bá jẹ kódà tí wọ́n ṣe ẹlẹ́sìn kan náà pẹ̀lú Buhari wọ́n ṣe mùsùlùmí àwọn wọn jáde wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa rẹ̀ dáa ẹni dá ń sọ ni bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí wọ́n bẹ̀rẹ̀ sí wá sọ dáadáa nípa rẹ̀ ní ohun tó sì ń gbà tí ń bẹ lórí ipò Buhari fẹ́ kí Nàìjíríà dáa ara yìí ni ọ̀jẹ́ ẹni tó jókòó tówó tí ò kówó ẹni tó wà lórí ipò tí ò fipò tí ń bẹ́ẹ̀ ó fi kó ọrọ̀ jọ ó sì lọ ọdún 7 lórí oyè kò ní l'Àbújá kódà ilé rẹ̀ tí ń bẹ ní Kaduna ìjọba lọ́sẹ̀lẹ̀ bá renovate nígbà tó kú lórí oyè ọgbà àwọn lóṣù 6 tó fi ń convince pé àní ọjà wa bọ túnlẹ̀ rẹ̀ ṣe tí ń pé àníṣe fílẹ̀ bó ṣe wà náà tó irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ wọn lórílẹ̀‐èdè yìí àmì ọlọ́run ọba alẹ́kẹ́ ọlọ́njọ́rù wọn pọ̀ Nàìjíríà o bẹ́ẹ̀ náà ni ọba tó wàjà ọba tó kú ọba Ìjẹ̀bú yìí nínú àwọn ọba tí ọlọ́run bá fún lẹ́mìí gígùn lò nílẹ̀ Yorùbá yìí kódà àmọ́ àwọn tó ti ń kọ̀tàn ṣáájú àbígbà tí wọ́n ti máa kọ̀tàn lẹ́ o níjọ́ wọn ti ń kọ̀tàn yìí kò tí ì sọ́ba kan tó lo ẹ̀mí gígùn bíi tiẹ̀ ọjọ́ orí ẹlòmíì tó lò láyé òun lòun lò lórí oyè 65 years ló lò lórí oyè ìyẹn fà á lọ́yẹ́ pé nígbà tó kú àwọn awuyewuye kan ṣẹlẹ̀ ó lọ́yẹ́ pé tó fà àwọn awuyewuye ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ṣe nǹkan náà níjọ́ náà tí wọ́n ń bẹ láyé níjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àbíkábẹ̀ kókò sí wọn láyé mọ́ ó ti wá ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti sọ nípa pé ọba tó bá ti kú nílùú Ìjẹ̀bú ẹ̀sìn tí bá ń sìn náà ni wọ́n máa gbé sí àwọn ni wọ́n gbókù ẹ̀ wọ́n lọ sí ó wáyé pé mùsùlùmí ni àwọn mùsùlùmí yóò gbókù ẹ̀ ó wáyé pé Christian bá ní àwọn Christian ni ó gbé lọ church ó wáyé pé lẹ́bọ náà bá ní àwọn lẹ́bọ náà ni wọ́n gbé nǹkan wọn lẹ̀ wọ́n lọ ṣe ẹ̀yẹ ẹgbẹ̀yìn wọn fún ọba yìí Ọlọ́run sọ wá gáìdẹ̀ láti kékeré láti gbà tó ti wà lórí oyè age of 24 àbí nǹkan tó fi wórí oyè àwọn kan 26 àwọn kan 24 torí pé 91 years ló lò láyé 91 years pẹ̀lú 24 kó mẹ́ta tó yọ 65 kúrò mẹ́ a rí mọ̀ pé so Ọlọ́run bá kó ṣàánú wa ká pé 26 náà bá ní àbí 24 náà bá ní a sì mọ̀ pé tó ó ṣàjẹbá kan ọba yìí láti ìgbà tó ti wà lórí oyè náà ló sọ fún ọ pé òun ò ní bá ń ṣe ẹbọ òun pé má ṣẹbọ yín o òun ò di eléégún lọ́wọ́ láti gbé eégún rẹ̀ òun ò di olóró lọ́wọ́ láti sọ̀rọ̀ rẹ̀ alágànmọ́ ẹ máa ṣàgànmọ́ yín lọ òun kẹ má ṣe ohun tí ẹ bá ń ṣe ṣùgbọ́n ẹ̀sìn tòun náà ẹjọ́ òun náà máa ṣe tòun náà lakum dinukum waliyadin ẹ̀rí ntọ́lọ́wọ́n bá preach fún wa ní Islam nínú Al-Qur'an Karim nìyẹn aláwàṣẹ ta jẹ́ mùsùlùmí ká má bá wọn ṣe nǹkan míì èyí Ọlọ́run gbélé wa lọ́wọ́ náà ni a mójútó ká máa ṣe ìyẹn lọ́ba yẹn wá mójútó ní ṣe ó dẹ̀ perfect ìrìn àjò rẹ̀ bẹ́ẹ̀ nìkan jà bẹ́ẹ̀ nìkan ágíù níbi pé ńgbà tọ́rọ̀ yẹn tó di pé ọjọ́ gorí ọjọ́ ọba yìí pẹ́ lórí oyè gbogbo àwọn tọ́jọ́ mọ̀ sí ìwé tí wọ́n sáyìn rẹ̀ ọgbọ́n ti jáde kó láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n wà ńbẹ̀ àwọn ìmáàmù tí wọ́n jọ jókòó rẹ̀ àwọn pastors tí wọ́n jọ jókòó rẹ̀ àwọn olóòṣà náà tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n jọ jókòó rẹ̀ kò sí láyé mọ́ wọn tí wọ́n gbé gbèsè mi ìgbésẹ̀ ọlọ́wà gbé ni pé ọ̀pọ̀lọpọ̀ wá gbé ìwé yẹn lọ sí House of Assembly lọ́dọ̀ wọn ètò nǹkan báyìí ń bẹ ńlẹ̀ wọ́n bá tún wá introduce àwọn ọba àlú míì náà yàtọ̀ sọ́ba àwọn Ìjẹ̀bú nìkan nǹkan kálukú náà dẹ́gbàá ilé yìí dá lóòótọ́ nítẹ̀sìn bọ́n kálukú bá ń ṣe lẹ́sìn rẹ̀ wọ́n máa fi ṣẹ̀yẹ ẹgbẹ̀yìn fún bọ́bá kú tó ìjọba dẹ̀ buwọ́ lu tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ láti bí 100 ọdún sẹ́yìn
èsì kí bóyá àbí ìjọba tó wà ń bẹ̀ yìí His Excellency Dàpọ̀ Abíọ́dún kì í ṣe pé òun lọ́kàn dídí kalẹ̀ pé tó báyìí ló ṣe máa rí náà ihun tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ làwọn bá gbé wá ní ìjọba bá wọn sáyẹ̀nsì torí pé àwọn ọba náà sá ní right lábẹ́ òfin wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n náà tí wọ́n gbà lọ́dọ̀ ìjọba wọ́n gbé lọ́dọ̀ ìjọba pẹ̀tọ̀ ìjọba ìwọ̀n afẹ́ nì ẹ̀yin ọba sẹ́mu tẹ́ fẹ́ nì ó sì bá wọn sáyẹ̀nsì ẹ dákun kí ni wàhálà ìjọba mẹ́ ẹ̀tọ́ wọn ní ìjọba dẹ̀ fún wọn. nígbà wá ní pé nígbà tí ọba yìí kú tán oríṣiríṣi ọ̀rọ̀ lábẹ̀rẹ̀ sí gbọ́ lórí social media wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹ wá rí ní gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ olórìṣà bóyá àwọn Òṣùgbó àwọn Alágẹmọ àwọn oníkìní kan tó wà níjẹ̀bú lè rí kankan nínú wọn kó jáde kó máa wá sọ gbogbo àwọn tá à ń sọ yìí àwọn onífà ni wọ́n wá gbé akan rí àwọn ni wọ́n wá gbé èrò nìbàdàn lóṣogbo lẹ́kọ̀ọ́ àwọn wá ń jáde bọ́ sí social media wọ́n bẹ̀rẹ̀ sí wá ń sọ ohun tí wọ́n mú nípa rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn tó jọmọ inú ilé àwọn mọ̀ pé nǹkan yẹn ń bẹ́ẹ̀ lóòótọ́ tí ò sì jẹ́ àyàn níjẹ́ ìjọba sì tún pàṣẹ ẹ̀ padà gbogbo wọn wọ́n pè sí assembly gbogbo wọn pè lọ sí house wọ́n dẹ̀ kà á sí wọn létí gbogbo nǹkan yẹn tí wọ́n kà á sí wọn létí ń bẹ́ẹ̀ báwo ni wọ́n sábà fẹ́ máa fi ọ̀rọ̀ báyìí fi dá wàhálà lórí social media egbòm táwọn èèyàn mọ̀ tí wọ́n mọ̀ máa wá sọ nípa àlámọ̀rí ọba tí ó wáyé tó láyé rẹ̀ jẹ́jẹ́ ó sì padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní ètò tó dẹ̀ ṣe kalẹ̀ fún ara rẹ̀ Ọlọ́run ọba ó wà àárín rẹ̀ pẹ̀lú rẹ̀ Ọlọ́run òjé tòní ó dàrú àlá rẹ̀ ó wá sí musẹ̀ àwọn tó fẹ́ kó sìn wọn ló sìn wọn níbo ti wà nù òfin èwo làbùrọ̀ tó máa kọwọ́ bùfin lójú ẹ máa sọ pé níbo ti jọba tí ọba ní sísẹsẹ ọgbọ́dọ̀ jọba ìlú yamajọ nímà ní ẹnì kankan nílùú àjọ nílùú ní ẹni ọba jọba tó bá jọmọ ọba ẹ̀sìn tí bá ń sìn kò sí wọn ní amágbá aláìkọ máa kọ̀ntínẹ̀sì rẹ̀ ṣé bí wàá sì lú ni wàá ṣẹbọ kọ́ la pè é síbẹ̀ fún ẹlẹ́bọ̀ máa ṣẹbọ tiẹ̀ àwọn mùsùlùmí máa ṣe tiwọn àwọn kírísítẹ́nì máa ṣe tiwọn wàá ṣèlú la pè é fún wàá darí wa wàá sọ lórí ìlú lé wa lórí báwo ni owó ṣe dàgbà ń ta pè é síbẹ̀ fún nìyẹn pé máa wá ṣẹbọ la pè é síbẹ̀ fún táwa sọ ìpínlẹ̀ táwa sọ ìpínlẹ̀ bọ pé ẹni bá ti wà mí kó lọ máa ṣẹbọ kálá ẹ kó dídẹ àìkú ọ̀rọ̀ sọkúsọ lọ́rọ̀ yín ọ̀rọ̀ sọkúsọ ni wàllá àwọn onífàní àwọn dẹ̀ máa champion gbogbo àwọn nǹkan yẹn lórí ohun táwọn ń jẹ́ ń bẹ̀ lórí pé eléégún máa ń ṣe égún àwọn ọlọ́dí fà fún wọn gbowó lọ́wọ́ eléégún olóró bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́dí fà fún wọn gbowó lọ́wọ́ rẹ̀ bórí yẹmẹjá ń ṣe tiẹ̀ wọn ọlọ́dí fà fún wọn gbowó lọ́wọ́ rẹ̀ ó fi jẹ́ pé wàhálà àwọn ṣe pọ̀ lórí àwọn nǹkan yẹn báyìí bọ̀kọ̀ yẹ kó rí báyẹn ìjà fàlàáfíà tó nǹkan yìí tó kí ni ohun tó burú bí ohun táwọn ọba yẹn ṣe wọn ò pé ẹlẹ́sìn mi ti ń gbèlú wọn pé ó jáde kó nùlù sì pé bẹ̀rẹ̀ ohun tẹ́ fẹ́ ṣe ní ritual àti yín kan pé ẹ gbọ́dọ̀ ṣe é kí ni wàhálà ń bi pé dandan gbọ́dọ̀ bá yín ṣe so tẹ́ bá sọ pé dandan nìkan gbọ́dọ̀ máa bá yín ṣe ohun tẹ́ ń ṣe freedom tí òfin orílẹ̀-èdè yìí fún wa fẹ́ ní right ẹ̀mú nìyẹn free rẹ̀ kó ṣe wọ́n wù lẹ́sìn tí òfin orílẹ̀-èdè wa pronounce pé ẹ̀sìn tó bá wọ́n kálukú nìkan máa ṣe fún ní right ẹ̀mú nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni òfin ìjọba ó ju gbogbo òfin lọ kódà òfin ìjọba ó ju àṣà tá à ń sọ pé a fẹ́ máa dáàbò bò yẹn lọ látara bẹ́ẹ̀ ohun tíjọba bá ti kọ́wọ́ bọ̀ tíjọba ti lọ́wọ́ sí so eléyìí ni wọ́n máa wà bẹ́ẹ̀ ni orí pé ìjọba amúnimóògùn làwọn ẹnìkan bá rúfin ìjọba ọwọ́ òfin bá gbé tò àjẹpẹ́lú ẹni bẹ́ẹ̀ yóò fi mú kó ata òfin ni ọlọ́run bá kó sànù wa àmì Allah subhanahu wa ta'ala ọba láàánú àwọn èèyàn ńlá méjì ọlọ́run bá foríjì wọn o bá mójúkó láì fi wọn bá fún wọn sí àlùjánnà nídẹ̀ra